Ọmọ fẹ́ Fimi Sogun Owo, kí ló dé tẹ́ pè mí láàrin òru? Why do you come in the midnight? Make I dey come. Portable tó jẹ́ gbajúmọ̀ olórin tàkasúfèé street hip hop tí orúkọ ẹ̀ gangan jẹ́ Ọlálọ́mí Òkìkíọlá Oyègbílé, ó ti sọ̀rọ̀ sókè o pé wọ́n fẹ́ fòun ṣògùn owó ni o. Nínú fọ́nrán tí máa fi hàn yìí lẹ ti máa rí ìdí tó fi sọ bẹ́ẹ̀. Kódà ó sọ̀rọ̀ lórí ìgbìyànjú show promoter kan Abisagbola John aka tó ń pè ní Bankulli tó kọ̀ tí ó release orin tí Portable ṣe pẹ̀lú arákùnrin kan tó jólórin náà Shatta Wale ní Bankulli studio. Bankulli studio yẹn náà ni wọ́n ti ṣorin yẹn pọ̀ pẹ̀lú ìbínú ńlá ni Portable fi ẹ̀hónú ẹ̀ hàn pé kí ló ṣẹlẹ̀ gangan, kí ló dé release orin òun lórí Instagram livestream. Pẹ̀lú ìbínú ńlá ni Portable fi ẹ̀hónú ẹ̀ hàn lórí Instagram livestream kan tó wá ṣàlàyé bọ́rọ̀ ṣe rí. Màá mú fọ́nrán yẹn wá fún yín, ẹ̀yin gan ẹ gbọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ ní pẹrẹu. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Ọ̀rọ̀ tó lágbára rèé o, bó ṣe máa ń bẹ̀rẹ̀ rèé o. Ó dẹ̀ dà bí Portable ṣe ti yá ké sí gbogbo ọmọ aráyé. Kán lè gbọ́, kán lè dá sọ̀rọ̀ yìí o. Kó má bàa di ọ̀la, kó má dàbí ẹni pé nǹkan tí èèyàn lérò ló máa ṣẹlẹ̀. Ó ṣàlàyé, ó ní tẹ bá rí ohun tójú òun rí lọ́jọ́ tí wọ́n pò òun lóru ọ̀gànjọ́, wípé kóun tètè máa bọ̀ ní Lẹ́kí. Ó ní kódà òun l'accident. Ẹ gbọ́rọ̀ yìí lẹ́nu Portable kẹ́ gbọ́ bó ṣe bínú tán. Ọ̀rọ̀ tó lágbára ni o, ọ̀rọ̀ tó mú tó fi wá sórí Instagram live tó fi wá pariwo pẹ̀lú ìbínú pé kí ló dé, irú wàhálà wo rèé, irú kí leléyìí. Ẹ gbọ́. Ẹ má wo kí ló dé tí yóò fi pè yín. Jẹ́jẹ́ mi ni mo wà, ṣé mo ṣàṣeyàn látijọ́ yìí? O wá pè mí, they no dey celebrate failure. Why did you call me? Tó bá yẹ kí mo ti kú kọ́ lè kọ́ mi ṣe é pé pòlúṣọ̀ mọ̀ yín rẹ̀. Ẹ̀ ń gbórin mi, ẹ fi orin mi gbádùn. Eléyìí ò sí irọ́ o, kọ́ máa wà ní mi o. Ọmọ fẹ́ Fimi Sogun Owo, kí ló dé tẹ́ pè mí láàrin òru? Why do you come in the midnight? Make I dey come. Pé Shatta Wale wan bless me the bank, say you get update. I go carry my motor from Sango, I dey run go there inside rain. Na here I pass motor this hustle. Mọ́tò tí mo fọwọ́ mi rà ní Unique. Èmi tí mo bàbá sọ́dọ̀ Unique CEO. Àwọn Bankulli lọ́fẹ́ lómi lọ́fẹ́ Fimi Sogun Owo. Àwọn ọlọ́pàá mi láàrin òru o. Ẹ bèrè pé why they call me kọ̀ọ̀kan tó fi pè mí. Tó orin yẹn kọ́ mórin ilẹ̀ tó bá mọ̀ fáwọn olómi. Tí ló dé tẹ́ fi pè mí wọnú ilé yín lóru ọ̀gànjọ́. Ẹ gbà mí o. Àbẹ̀rẹ̀ báyìí láti Sango sí Lẹ́kí kò ṣèrìn kékeré o nínú òjò. Gbogbo ló máa tẹ́tí báyìí, gbogbo ayé ló máa tẹ́tí báyìí. Àdìjáwé lọ́bàá o, tí wàá gbọ́ mi, bá gbọ́ mi, àdìjáwé lọ́gbẹ̀ẹ́ yàrá. Èmi ni mo kọ́ yà gbà wọ́n tó mi lọ́wọ́ mi. Portable ní kí ló dé tó jẹ́ pé bóun bá ti ṣorin pẹ̀lú ọ̀pọ̀ àwọn olórin bíi báyìí, ó ní wọn kì í release orin òun. Tẹ́ ẹ bá rántí pé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin òun àti arákùnrin kan tó jẹ́ òṣèré tó ní ìgbà táwọn ṣe modeling wípé ọ̀tọ̀ ní iye owó tó yẹ kó fún òun, wípé owó táṣẹ́rẹ́ báyìí náà ló fóun. Ó ní kódà ìlara wà ní industry tóun wà yìí pé bóyá nítorí pé bóun bá dẹ̀ ti ṣorin pẹ̀lú wọn, bóyá orin òun máa ń tayọ ju tọ̀dọ̀ wọn lọ, òun máa outshine wọn. Ó ní bóyá torí ẹ̀ ni wọn ò ṣe fẹ́ release orin òun. Kí lè ròyìn lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin Portable àti Bankulli pẹ̀lú Shatta Wale yìí? Ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.